ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yìí. Ó mà ṣe o, rélùwéè ya kúrò lójú irin, èèyàn 3 jáde láyé. Iléeṣẹ́ ọlọ́kọ̀ ojú irin Nàìjíríà, Nigerian Railway Corporation (NRC) ti fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn 3 di olóògbé lánàá ọjọ́ Ajé, ọjọ́ 8 oṣù kẹfà ọdún 2026 lásìkò tí ọkọ̀ ojú irin wọ̀rí sí ìtàpè kan ya kúrò lójú ọ̀nà rẹ̀ ní Àgbọ̀, ìpínlẹ̀ Delta. Iléeṣẹ́ náà fi kún pé ẹ̀ka 4 ló ya kúrò lára rélùwéè náà. Ọ̀gá àgbà iléeṣẹ́ NRC, Dókítà Káyọ̀dé Ọpẹ́ifá, tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan, ṣàlàyé pé ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti rán àwọn ẹ̀ka tó yẹ lọ síbẹ̀ láti ran àwọn èrò ọkọ̀ náà lọ́wọ́. Nínú àlàyé Ọpẹ́ifá, ó ní iléeṣẹ́ ọlọ́kọ̀ ojú irin Nàìjíríà fìdí ẹ̀ múlẹ̀ pé ìjàmbá ọkọ̀ ojú irin tó lágbára kan wáyé, èyí tó kan iléeṣẹ́ wọ̀rí sí ìtàpè ní Òrò Àgbọ̀, ìpínlẹ̀ Delta. Ó bani nínú jẹ́ pé èèyàn 3 ni a fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé wọ́n kú nínú ìṣẹ̀lẹ̀ náà nígbà tá a ṣe òǹkà àwọn èrò inú ọkọ̀ náà. Ọpẹ́ifá fi kún pé àwọn aláṣẹ ń tẹ̀síwájú nínú ìwádìí láti mọ ohun tó ṣokùnfà ohun tó mú rélùwéè náà kúrò lójú ọ̀nà rẹ̀. Bẹ́ẹ̀ ló ní àwọn ń ṣètò ìrànwọ́ tó yẹ fún àwọn ẹbí tí wọ́n pàdánù èèyàn wọn. Bákan náà ló rọ aráàlú láti má ṣe gba ìròyìn òfegè tí kò bá ti ọ̀dọ̀ NRC wá, kí wọ́n sì máa tẹ́tí léko fún bó bá ṣe ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà àtàwọn nǹkan mìíràn tí iléeṣẹ́ NRC bá fi ń léde. Ọ̀nà ojú irin wọ̀rí sí ìtàpè yìí jẹ́ ọ̀nà kan tó so Delta, Edo àti ìpínlẹ̀ Kogi pọ̀. Ẹgbẹẹgbẹ̀rún èèyàn ló sì máa ń gba ibẹ̀ láti ṣe ọrọ̀ ajé wọn lórílẹ̀‐èdè yìí. Bí ìjàmbá tuntun yìí sì ṣe ṣẹlẹ̀ ti mú ìpayà bá àwọn èèyàn tó nígbàgbọ́ nínú ààbò tó wà fún wíwọ ọkọ̀ ojú irin. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kún àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní bá ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.